yẹ mọ́ lákìkanjú kan tí mo mọ̀ ọlọ́run bẹ̀ lẹ́yìn rẹ̀ ènìyàn bẹ̀ lẹ́yìn rẹ̀ ó dúró tán Sunday ọmọdé yẹ mọ́ lákìkanjú kan tí mo mọ̀ ọlọ́run bẹ̀ lẹ́yìn rẹ̀ ènìyàn bẹ̀ lẹ́yìn rẹ̀ àwọn kọjá wọn dẹ̀ kú síbẹ̀ àwọn kan wá dé yẹ mọ́ orí bẹ́ẹ̀ Sunday ọmọdé yẹ mọ́ ṣọ́rẹ́ ni tọ́lọ́ bá bẹ̀ lẹ́yìn rẹ̀ kò sọ́kùn kọ̀kùn tó lè jà tí kò ní borí iṣẹ́ ẹ̀ mọ́ Sunday ọmọdé yẹ mọ́ òun la kíkanjú kan tí mo mọ̀ ọlọ́run bẹ̀ lẹ́yìn rẹ̀ ènìyàn bẹ̀ lẹ́yìn rẹ̀ ó dúró tán ilé wí Sunday ọmọdé ọmọ ìgbò la kíkanjú kan tí mo mọ̀ ọlọ́run bẹ̀ lẹ́yìn rẹ̀ ènìyàn bẹ̀ lẹ́yìn rẹ̀ ó dúró tán Sunday tí mo ń sọ nípa ẹ̀ akíkanjú lórúkọ ẹ̀ òun lọ́kọ̀ọ́rọ́kọ́ nílùú Jámánì òun ní bàbá dàbí tí mo sọ àwọn wọn ti jagun náà ogun lọ ṣùgbọ́n tó bá lè yẹ̀rọ orí bẹ́ẹ̀ dúpẹ́ lọ́wọ́ orí rẹ̀ o tó ṣe ẹni ẹ̀ṣà tó ṣe ẹni ọ̀tọ̀ ìwọ́lẹ́ni tí mo mọ̀ tó dúró tán Sunday ọmọdé yẹ mọ́ lákìkanjú kan tí mo mọ̀ ọlọ́run bẹ̀ lẹ́yìn rẹ̀ ènìyàn bẹ̀ lẹ́yìn rẹ̀ ló dúró tán ló fi jẹ́. Ìgbòho òòṣà owó bàbá dámì Ìgbòho òòṣà owó bàbá dámì mo fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin ìyá àti bàbá wa nílé lóko lájò lẹ́yìn odi ní gbogbo ibikíbi tí Ọlọ́run Elédùmarè tó ti ń fún yín ní ọgbọ́n ìmọ̀ òye àti àǹfààní láti wá bí àǹfààní àti máa wùwá bí a ṣe ń sọ̀rọ̀ yìí ọmọ Yorùbá lára ẹni pé wọ́n kọ́ pí orin Ìgbòho ṣàṣíwájú lára àwọn tó ti gbógun ti bàbá wa sí Sunday Ìgbòho rí gbogbo wọn ti ń jèrè ìtìjú báyìí honestly gbogbo àwọn tí wọ́n ti ń gbógun ti bàbá wa sí Sunday Ìgbòho bí kọ́ kó sẹ́nu mọ́tò kọ̀ọ̀kan lẹ́sẹ̀ bí kọ́ járàn kí wọn kọ́ má jẹ́ nǹkan mọ́ eléyìí tún bá mi lẹ́rù ẹ wo bí Buhari ṣe gbógun ti Chief Sunday Igboho tó jẹ́ pé Ọlọ́run ni ò fi ẹ̀mí Chief Sunday Igboho sí Buhari lọ́wọ́ now ẹ wá wo àwọn tí wọ́n wà ní kábínẹ̀tì Buhari tó jẹ́ pé gbéwìrì ọlọ́ṣà òun ni gbogbo wọn ẹgbọ́n Emefiele ti jẹ́wọ́ ẹgbọ́n yìí account number tó ní Emefiele ní 593 Emefiele is running illegal 553 accounts ẹ̀rí pé ayé àwọn èèyàn wa ẹ̀rí pé ayé àwọn àgbààgbà tí wọ́n fẹ́ jẹ́ kílẹ̀ Yorùbá dá ẹ̀rí pé ayé wọn ti bàjẹ́. If a single individual can be running 593, I know the EFCC will not see that in Buhari's regime. Ṣé rí gbogbo àwọn tó ṣe administration Buhari ó jẹ́ kó palẹ̀ mọ́ gbogbo wọn. Ẹnìkan sọ ó ní tó bá jẹ́ pé China ni Emefiele ti ṣe nǹkan tó ṣe yẹn ó ní kò sí àní-àní ó máa lọ fi ẹ̀yìn Emefiele fi ti àgbáyé. Kí ló tún kù tí Nigerian government tún wá nípa ọ̀rọ̀ Emefiele? Wọ́n ti rí nǹkan tó ṣẹlẹ̀ already. Emefiele ó dán nǹkan tó tó ìwò
ká tiẹ̀ sọ pé àwọn bàbá wa wọn ò mọ̀kọ́ tó ń ṣẹlẹ̀, eléyìí tí wọ́n gbọ́ yìí ó jẹ́ kó rí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, ó jẹ́ kó rí wọ́n fò lọ ni. Nígbà tí Emefiele tó bá ní 593 account, close to 600 illegal accounts, ọ̀sán àwọn tó jẹ́ legal o, kí lẹ rò pé Buhari máa ní fún ara ẹ̀? Buhari tó jẹ́ pé ńgbà tó fẹ́ jẹ president Nàìjíríà kò ju pínísì báyìí lọ, tí bá parọ́ ẹja ní ẹ̀yìn èèyàn wa, Buhari ò ju pínísì báyìí lọ ńgbà tó fẹ́ jẹ president Nàìjíríà. Kẹ́lọ́ wo Buhari sìn. A dẹ̀ ń sọ fẹ́yìn bàbá wa wípé àwọn ará bíi wọ́n kọ̀ wá extort tiwa ni, nǹkan tó jẹ́ kí ó wúlẹ̀ fún kó wúlò fúnlẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ ẹ̀yin bàbá wa ó dàbí ọ̀rọ̀ ẹni tí báàgì ráìsì kan tọ́ sí, tó wá ń fi èkánná fún ní ráìsì tó wá ń jọ lójú. Ẹ̀gbọ́n mi yé, ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá ó dàbí ọ̀rọ̀ ẹni tí ráìsì àpò ńlá kan tọ́ sí, tó wá mú èkánná tó fi ń bu ráìsì sí lọ́wọ́ tínú ẹ̀ ń dùn. Ẹ wo àrà tí wọ́n lè Emefiele dá, ẹ wo billions of trillions tí wọ́n bá lákàntì Emefiele. Gbogbo àwọn tí wọ́n jẹ́ special adviser to Buhari, gbogbo àwọn personal assistant, gbogbo everybody àti minister of aviation, gbogbo wọn pátápátá ó jẹ́ kó wà ní prison báyìí. Kí ni ìdí tí wọ́n ṣe náwó gbọ́n Buhari? Ok, torí Buhari jẹ́ president kan lè mú, àbínú ìjọba ẹ̀kọ́ ni wọ́n ti ṣèkọ́ tí wọ́n ṣe yìí. In the history of man, irú ẹ̀ ò tí ṣẹlẹ̀ rí. Nǹkan tí Emefiele ṣe yìí, Abacha gan ò tí tíra irú ẹ̀, tí wọ́n dẹ̀ sì ń gbowó ẹ̀ dọ́là. Kí wá ní ká sọ fún Emefiele? Emefiele ṣí 593 account, ó ní ní China, ó ní ní UK, ó ní ní Amẹ́ríkà, ó ní káàkiri, ó jí owó Nàìjíríà pamọ́ síbẹ̀. A dẹ̀ ń sọ fún ẹ̀yin òpònú kan wípé ẹ jẹ́ ká sowọ́pọ̀. Àsìkò tá a wà yìí kò kí ń ṣe àsìkò tí a máa ní a fẹ́ tún Nàìjíríà ṣe, ó ti bọ́. Ẹ wo ohun tí Emefiele fojú àwọn ìyá àti bàbá wa rí, tí ẹ̀yin lọ́balọ́ba tẹ́ẹ̀bà ti ẹ̀rí kọ̀ọ̀kan ẹ̀rí kan tí Emefiele ṣe. Kẹ́ẹ̀rí ohun tí Emefiele ṣe. Àbíyàn ò tó kí ẹ ronú pé ó dà páwọn ará bí ikọ̀ wà ń kówó wa lọ ni. Ṣèbí Emefiele la rí tà ń sọ, Emefiele sì la rí tà ń sọ. Àìmọye àwọn tí wọ́n wọ́ọ̀sì ju Emefiele lọ tó wà ní Nàìjíríà, tẹ̀dẹ̀ mọ́ra yín. Àìmọye àwọn tó jẹ́ wípé wọn ò lè gbàdúrà láyé pé kí Nàìjíríà pín. Ẹ jẹ́ kí n kà àwọn kọ́kọ́ síta fún yín. Orúkú bẹ́ẹ̀ bá bínú. Mo fẹ́ béèrè kan. Kí ló fà á tí wọ́n ṣe lè gbé Buhari? Why can't Buhari be arrested? Kí ló dé tí wọ́n lè gbé? Torí kó jẹ́ former president àbí kí ni ìdí tí wọ́n ṣe lè gbé Buhari? Gbogbo àwọn tí ó wà nínú administration Buhari, ẹ sọ fún mi kí ló ṣẹlẹ̀ sí gbogbo wọn? Wọ́n ti fò jáde ẹyọ kọ̀ọ̀kan, ọjà pa. Inú mi ti ẹ̀dùn pé wọ́n mú Emefiele yìí. Bó ṣe mú Emefiele yìí náà, kọ́ bá wa mú Buratai. Wọ́n gbọ́dọ̀ arrest Buratai.
gbogbo wa la rí nígbà tó lọ rédí ilé Buratai kẹ́rẹ́ àwọn nǹkan tí wọ́n rí bẹ́ẹ̀ náà. Èló ni sálárì Buratai compared to his net worth? Buratai, how much is your salary? Èló ni owó tó ń gbà lóṣù? Ẹ wo net worth Buratai. Ẹ wo minister of aviation kan náà gbà kọ̀tẹ́ bá rántí tó lọ rèétí Ethiopia plane tó wá parọ́ fún àwọn ọmọ Nàìjíríà pé plane, oh my goodness, Sherry, we have more than 100 reasons why we should go on our separate ways. Àwọn tẹ̀rí tí wọn ò fẹ́ gbà kí ìlú yẹn pín, àwọn olè tó wà nílùú yẹn ni. Somebody like me, mi ìgbà allowance, mi ìgbà salary from anybody. Ṣé mi ni màá ní kìlò má pò? Èmi mọ̀ pé Ọlọ́run ló mú Emefiele torí pé Emefiele ní gbogbo wọn ń lò láti máa fi jí owó kó as the central bank governor. A dẹ̀ mọ̀ wípé tí wọ́n bá mú Emefiele dáadáa ó máa jẹ́wọ́ gbogbo àwọn yòókù ẹ̀ tí wọ́n jọ ń jí owó kó, gbogbo àwọn trillions tí wọ́n ń tírèsì sọ́dọ̀ Emefiele yẹn. Ẹ máa rí páṣíríṣì máa tú àbí Nàìjíríà kọ̀ àyàfi tó bá sweep sábẹ́ carpet. Ẹ máa rí pé nígbà tí Emefiele bá bẹ̀rẹ̀ sí ní dárúkọ ẹ máa wà shock pé so lè lẹ́nìí náà. Ẹ máa wà surprise, ẹ máa fọ́. Àṣàṣì yóò lè mú bẹ́ṣà sá pé kí máa pé kí ṣá lè sùn, irọ́ ni àṣàṣì òun bèbí. Ẹ máa rí pé nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní dárúkọ, tí Emefiele bá bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́, ṣèbígbà kan la gbọ́ pé Emefiele ó ń kówó fáwọn jàǹdùkú tó ń da ìlú rú. Gbogbo wa la gbọ́ngbà ẹ̀ náà tí wọ́n ní Emefiele ó ń pọ̀mpù owó fún àwọn jàǹdùkú, fún àwọn ajínigbé, fún àwọn afẹ̀mí ẹni ṣòfò. Àkàlàmàgbò 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 àkàlàmàgbò. Gbogbo wa la rí nǹkan tí Emefiele ń dánwò gbà yẹn. Ṣèbí gbogbo wa dákẹ́ àwọn òní. Nǹkan tí ò yé àwọn àgbààgbà wa nílẹ̀ Yorùbá ni wípé tí ìyà bá sì ń jẹ ní ìyà sì rí nǹkan panu lọ́wọ́ ni. Ẹ ń wò pé gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ ò kàn yín. Ẹ ń wò pé gbogbo nǹkan tó ṣàṣẹlẹ̀ wọn ò dárúkọ yín sí náà, wọn ò jí ọmọ yín gbé náà, wọn ò sì kankan fún yín náà. Ẹ mọ̀ pé táwọn Fúlàní tó bá jí gbogbo àwọn aráàlú gbé tán, ọ̀dọ̀ ẹ̀yin olórí wa ló ń bọ̀. That is one thing you guys don't even know. Àwa fẹ́ jẹ́ kí bàbá wa President Bola Ahmed Tinubu ẹ bá wa tọwọ́ bọ ìwò di Emefiele dáadáa. Ẹ máa rí pé Emefiele sì máa dárúkọ Buhari, ó sì máa dárúkọ many top politicians. Buhari ò lè jẹ́ president kí Emefiele jẹ́ governor of CBN, kí Emefiele máa jí trillion of money kí Buhari máa mọ̀ pa ẹ̀. Olè ní gbogbo yín, olè òun ní gbogbo yín. Kò sí nǹkan ẹyọ kan táwọn Fúlàní olórí burúkú tí wọ́n ń torí ẹ̀ bá wa ṣe ọmọ ìyá tó kọjá owó àti ọrọ̀ tó wà nílẹ̀ wa. Emefiele á jí owó kó àpò fáwọn jàǹdùkú, wọ́n á fi máa da ìlú láàmú. Ẹ wo iye helicopter tí wọ́n sọ pé wọ́n rí nínú igbó káàkiri tí wọ́n rówó níbẹ̀. Who knows? Kí la mọ̀, níbo la mọ̀ tó yẹ tí ń bọ̀, bó la mọ̀ tó ń lọ.
mo fẹ́ fi àsìkò yìí sọ fún current central bank governor tẹ́yìn náà bá ṣe dáadáa ẹ̀sìn ti yín á jù báyìí lọ kábọ̀sí ń bọ̀ sí kílẹ̀ Yorùbá wá fẹ́ bọ́ sí tán pẹ̀lú ògo Ọlọ́run ẹ wá mú Nàìjíríà ẹ sọ di family property ẹ sọ di ogún ẹ sọ fún mi a fẹ́ jẹ́ kí àwọn aláṣẹ kó gbégbèsè kó mọ gbogbo source tí 593 account yẹn wá connected to torí pé ó dá mi lójú nígbà téèyàn ń ṣe wèrè èèyàn kan ṣoṣo kò lè jóun ló máa ní àkáǹtì 593 ó máa ní àwọn tó sá sí lábẹ́ because tẹ bá wò wọ́n ní they are all unauthorized account àwọn àkáǹtì tó jẹ́ wípé ẹ lè rí details ẹ̀ only private investigators àwọn nìkan ni wọ́n lè ṣiṣẹ́ débi tó fi máa mọ sọ́ọ̀sì ẹ̀ because àwọn àkáǹtì yẹn ò sí lórí server Central Bank of Nigeria tó bá send owó tó bá wọlé tó bá jáde tó bá transact kò lè show lórí server just because they are unauthorized accounts tó jẹ́ pé àwọn kan lọ ní brother mi àkàlàmàgbò tí ọwọ́ kẹ́ bá mi pín show yìí tọ́wọ́ tí mo dẹ̀ ń sọ bá make sense ẹ jẹ́ kí n mọ̀ ó dàbí pipeline náà ni ẹ lọ wo crude oil Nàìjíríà tí wọ́n tà pipe kan lè lọ báyìí kí pipe bí 1000 táàpù lára ẹ̀ ọwọ́ sọ Nigerian property di national cake di national cake Buhari must be arrested gbogbo ayé ló mọ̀ pé jàǹdùkú ni Buhari must be arrested and all their partner in crime they must be arrested they must be brought to book not that I have any evidence against Buhari but he is the president. How can such thing be happening under his administration? It shows that he's not capable. It shows that Buhari is not capable. When you know you are not capable, why don't you resign? Buhari, when you came, nígbà tí o di nígbà tó dìbò fún ẹ as president, Buhari ò jù báyìí lọ. Ẹ lọ wo Buhari sìn, ó ti sanra dáadáa. Gbogbo nǹkan ọ̀rọ̀ tí wọ́n ń kó nílẹ̀ Yorùbá, àwọn fi ń ṣararin gidi. Àwọn ọmọ Yorùbá tó wá extract wealth nílẹ̀ wa, àwa fojoojúmọ́ rù. Ẹ lọ sílẹ̀ Yorùbá lẹ́yìn kẹ́ lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ níbẹ̀. Ẹ lọ sáàrin ọjà tó bá jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní tí ọdún ń bọ̀ lọ́nà kìíwé ní gbogbo ọjà máa kún ni. Àní mo dé ọjà lánàá kò tiẹ̀ dàbí pé ọdún kọ̀ọ̀kan ń bọ̀. Mo wá ń bèèrè mi pé ṣé àsìkò ṣé Christmas lẹ́kùn ọ̀tún láàyè ṣá. Mo ń bi ara mi. That is what we have done to ourselves. Ibi tá bára wa dé nílẹ̀ Yorùbá nìyẹn.